àwọn wo ni wọ́n fẹ́ bayé Toyin Abraham jẹ́ yìí? Kẹ́nikẹ́ni má bẹ̀ mí o, ẹnìkan ò sì gbọ́dọ̀ dí mi lọ́wọ́. Owó tí mo ná kí n tó rí fíìmù yìí ṣe jáde lé ní mílíọ̀nù lọ́nà 500 náírà, 500 million naira. Àwọn eléyìí wá ṣerú aburú yìí fún mi. Gbogbo yín lọ́wọ́ mi máa tẹ̀. Èyí ni díẹ̀ lára àwọn ọ̀rọ̀ tí ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin onítíátà ilẹ̀ wa nì Toyin Abraham táwọn èèyàn mọ̀ sí ìyá eré kọ sójú òpó ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi ìbínú àti ìyàlẹ́nu rẹ̀ hàn lórí báwọn afurasí ọ̀daràn kan ṣe fẹ́ dá a ní gbèsè tí wọ́n lọ ya ẹ̀dà fíìmù rẹ̀ tuntun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde tí wọ́n sì ń gbìyànjú láti gbọ̀nà ẹ̀bùrú sọ ọjà iyebíye náà di yẹ̀yẹ́ mọ́ ọlọ́jà yìí lọ́wọ́. Nínú fídíò kan tó ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí àti bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé, Toyin ní kéèyàn fi mílíọ̀nù 500 ya fíìmù kéèyàn sì ṣàdédé bá kinní ọ̀hún lórí igbá. Mo rí fíìmù mi pẹ̀lú fíìmù kan báyìí, mo ní irọ́ ni o, kò jẹ́ bẹ́ẹ̀, àbí mò ń lálàá ni, ṣùgbọ́n mi ò kúkú lálàá. Nǹkan tí mo máa rí ni pé wọ́n bẹ̀rẹ̀ sí polówó iṣẹ́ mi pé àwọn máa gbé e jáde sórí ìkànnì Telegram kan ní aago 12 ọ̀sán. Mo ní kí mánéjà mi ṣí òpó tí wọ́n polówó ẹ̀ yẹn. Nígbà tó sì ṣí, mo rí i pé fíìmù mi tí mo pe àkọlé ẹ̀ ní Màláíkà yìí ni. Orí mi fẹ́ẹ́ dàrú. Níṣe ló dàbí pé ayé mi ti fẹ́ parẹ́ níṣẹ́jú mi. Ẹ mọ̀, gẹ́gẹ́ bí obìnrin, mo bú sẹ́kún. A sá bẹ̀rẹ̀ sí wo gbogbo ọgbọ́n tá a lè dá. A bẹ̀rẹ̀ sí pé oríṣiríṣi àwọn tó lè ṣèrànlọ́wọ́ lórí aago. Ìpè ń kọlu ìpè lórí aago. Bá a ṣe ń pe Google, bẹ́ẹ̀ là ń pe àwọn aláṣẹ Telegram. A rí i pé wọ́n ti gbé ẹ̀dà fíìmù míì yẹn sórí Telegram. Bẹ́ẹ̀ la bẹ̀rẹ̀ sí já gbogbo òpó tí wọ́n fẹ́ fi gbé tèmi náà sí. Bí wọ́n ṣe ń gbìyànjú ẹ̀ làwa náà ń já, tá a sì tún ń pè lórí aago. Kó tó di pé ọwọ́ tẹ díẹ̀ lára àwọn amòòkùnṣìkà ẹ̀dá náà. Nínú àlàyé rẹ̀ ọ̀hún, Toyin sọ pé inú òun dùn pé àwọn agbófinró láti ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní Alágbọn wọ́n ṣe iṣẹ́ náà bí iṣẹ́, wọ́n lọ sílùú Òṣogbo, ọwọ́ tẹ àwọn kan nínú wọn. Ìwádìí ìjìnlẹ̀ sì ti ń tẹ̀síwájú láti mọ ibi tí wọ́n ti rí fíìmù mi jí tí wọ́n fi fẹ́ ṣe èyí tí wọ́n ṣe yìí. Ó ní dandan ni káwọn fòpin sí ìwà àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n ń ṣe ẹ̀dà àti ayédèrú òógùn ojú àwọn nídìí iṣẹ́ tíátà, èyí tí wọ́n ń pè ní piracy lédè òyìnbó, torí àwọn ò lọ́nà méjì, ẹ̀lú òsì lówó méjì ju kó dáró. Iṣẹ́ tíátà tóun yàn láàyò yìí náà lòun ń jẹ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.